ká tó délé ayé nílé ayé tí ń bẹ. Ohun tó gbé dúró kò sẹ́niyàn mọ̀ àfọlúdùmarè ọba mi. Èyí tá a rí la wí, èyí tá ò rí a ò mọ̀. Tó ìbà rẹ o, Olódùmarè ọ̀dádá tẹ́nìkan ò lè dá, mọ̀nìmọ̀nì tẹ́nìkan ò lè mọ̀. Ẹni tó gbéra tó lóun ó yà lọ gúúsù, ìwọ̀ oòrùn, ìlà oòrùn àti àríwá láti kó agbára jọ. Ǹjẹ́ o mọ̀ pé ibi tó o ti gbàgbára wọ̀nyí ò tó ti ọba àdániwáyé? Àwọn tí wọ́n rú ọ lágbára ọ̀hún gan, ìdọ̀bálẹ̀ ni wọ́n ti ń kìrà fáṣẹ̀dá. Kò sẹ́ni ó lè kó ẹrù ẹlẹ́rù fi dájọ́ ìwà àtara rẹ̀, ó yàtọ̀ síra wọn gidigbe. Ọ̀rọ̀ kan á máa jẹyọ ní ìgbésí àdúgbò wa pé ò ní ìwà, ó sọ pé ò lórí ọkọ. Sọ ti gbàgbé pé ìwà làpò, oníkálukú ni yóò bẹ̀rẹ̀ gbé nǹkan rẹ̀. Tó ìbà lóde tòní, ìbà ọmọdé, ìbà àgbà, ìbà ọkùnrin o, gbogbo obìnrin pátá ń tó bẹ̀ láti yọ yín lẹ̀ o, àbígbẹ̀yìn náà ni. Afeez Ọládìméjì ọmọ Àrómiré, mọ wọn lẹ́pẹ́ alárọ̀ Ògúnmọ́dẹ̀dé, onígi mẹ́ta níbẹ̀jú. Bá fẹ́fẹ́ bá ti ń fẹ́, tóòrùn àtòjò ń ṣe wéréke, ẹ máa yọnu sí mi. 92.1 FM náà láti ń ró kìjokìjo lórí ètò yín ètò wa Kíyèsára lábala ọgbọ́n ọlọ́gbọ́n. Ìwà la fi ń lólé ayé yìí. Ẹni tó ní owó tí ó sì ní ìwà, àpòyà ń bẹ nílẹ̀ dandan. Ẹlòmíràn àti ẹ̀ lórí wípé bóun bá ti ní ipò kan tàbí èkejì, kò sí ẹni tí òun ò lè bá sọ̀rọ̀, kò sí ẹni tí òun ò lè bú tàbí sọ̀rọ̀ sí ṣàkàṣàkà. Ìwà làpò, ọmọdé, àgbà, ọkùnrin, obìnrin kò yọ ẹnikẹ́ni lẹ̀. Ìwà ń fúnni lóhun gbogbo. Àìní ìwà rere lè sọ ni dẹni arinlẹ̀ pátápátá. Ẹ ò gbọ́, ìwà lẹwà tí ń fúnni lẹ́wà nínú àgbàlá wàhálà tàbí agbára. Ó kọ̀ mi ò yípadà, Afeez Ọládìméjì ọmọ Àrómiré. A ó máa pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ó dàbọ̀.